Ní orúkọ Ọlọ́run mẹ́ta lọ́kan la kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí, èyí tí ṣe ọjọ́ ìsinmi karùn-ún ní Lẹ́ǹtì ní àkókò síra tí a wà yìí. Àdúrà mi sí Ọlọ́run wípé ní orúkọ Jésù a ò ní gbàgbà àdúrà. Àmín. Kí a tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì ti òní láì fi àkókò kankan ṣòfò rárá, ẹ jẹ́ kí àwọn bàbá wa nínú Olúwa kan dá orúkọ wọn fún àwọn ará ilé. Dáàdì, kí ni orúkọ yín sá? Orúkọ mi ni ẹni ọ̀wọ̀ Ibiyomi Moses. Ṣe dáàdì orúkọ yín? Ẹni ọ̀wọ̀ Talabi Oluwarohunbi. Orúkọ mi ni Revd Benjamin Bọ́lọ̀dúró. Ẹ ṣé, ẹ máa bá wa ká lọ. Gẹ́gẹ́ bí a ti mọ ohun tá a kẹ́kọ̀ọ́ lé lórí ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, ó la pè ní ìrèje Kristẹni. Ẹ̀ka àkòrí àwọn ọ̀nà gbòòrò apá kejì, ọ̀nà gbòòrò apá kejì, òun ni ohun tí a fẹ́ kẹ́kọ̀ọ́ lé lórí lónìí. Kí wá ní orí ọ̀rọ̀ gangan, ó la pè ní ọ̀nà ìrọ̀rùn. Ọ̀nà kí ni mo pè é? Ọ̀nà ìrọ̀rùn. Ibi kíkà wa ní ìwé Róòmù orí ìkeje láti ẹsẹ̀ 14 dé 15. Ó kà báyìí pé nítorí àwa mọ̀ pé ohun ẹ̀mí ni òfin, ṣùgbọ́n ẹni tí ara ni èmi, tí a ti tà sábẹ́ òfin. Nítorí ohun tí èmi ń ṣe èmi kò mọ̀, nítorí kì í ṣe ohun tí mo fẹ́ ni èmi ń ṣe, ṣùgbọ́n ohun tí mo kórìíra ni èmi ń ṣe. Ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun tí èmi kò fẹ́, èyí ni èmi ń ṣe, mo gbà pé òfin dára. Ǹjẹ́ nísinsìnyí kì í ṣe èmi ni ó ṣe é mọ́, bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ń gbé inú mi. Nítorí èmi mọ̀ pé kò sí ohun rere kan tí ń gbé inú mi, èyí nínú ara mi. Nítorí ìfẹ́ ohun tí ó dára ń bẹ fún mi, ṣùgbọ́n ọ̀nà àti ṣe ni èmi kò rí. Nítorí ire tí èmi ń fẹ́ èmi kò ṣe, ṣùgbọ́n búburú tí èmi kò fẹ́, èyí ni èmi ṣe. Ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun tí èmi kò fẹ́, èyí ni èmi ń ṣe, èmi kì í ṣe é mọ́, bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ń gbé inú mi. Ǹjẹ́ mo rí ní ti òfin pé bí èmi ti ń fẹ́ láti máa ṣe rere, búburú a máa wà lọ́dọ̀ mi. Inú mi ṣáàdùn sí òfin Ọlọ́run nípa ẹni ti inú, ṣùgbọ́n mo rí òfin mìíràn nínú àwọn ẹ̀yà ara mi tí ń bá òfin inú mi jagun, tí ó sì ń dè mí ní ìgbèkùn wá fún òfin ẹ̀ṣẹ̀ tí ó ń gbé nínú àwọn ẹ̀yà ara mi. Èmi ẹni òṣì, ta ni yóò gbà mí lọ́wọ́ ara ikú yìí? Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ǹjẹ́ nítorí náà èmi tìkálára mi ń fi inú jọ́sìn fún òfin Ọlọ́run, ṣùgbọ́n mò ń fi ara jọ́sìn fún òfin ẹ̀ṣẹ̀. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára sọ pé ó ṣe Olúwa gbọ́ ọpẹ́ wa. Àmín. Fún ọ̀rọ̀ rẹ tí a ṣe kàtún nísìnyí, èyí tá ó máa ṣe àṣàrò nínú rẹ̀, Ọlọ́run gba ọpẹ́ wa. Àmín. Bàbá, nípasẹ̀ ọ̀rọ̀ rẹ àti ẹ̀kọ́ Bíbélì tòní ní orúkọ Jésù, Ọlọ́run kọ́ wa mọ̀ ṣe. Àmín. Ní ìkẹyìn máa jáde ní ìtanu. Àmín. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí a ti ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa tí ṣe ìwé Róòmù orí ìkeje yẹn ẹsẹ̀ 14 dé 15. Ẹ jẹ́ ká wo èròǹgbà wa. Èròǹgbà wa ni láti ṣe àlàyé ohun tí Olúwa wí nípa bí ọ̀nà gbòòrò ṣe jẹ́ ọ̀nà ìrọ̀rùn. Ìkejì ni láti jẹ́ kí àwọn Kìrìsìtẹ́nì mọ̀ nípa ewu tí ó wà ní ojú ọ̀nà ìrọ̀rùn. Ewu wà níbẹ̀ o, bó ti jẹ́ pé ó rọrùn tó ni. Ẹ já wo ìfáàrà. Àwa ní ìran tí ó máa ń fẹ́ kí ohun gbogbo yára kánkán, kí ó sì rọrùn. Lára èyí tí ìrìn àjò ẹ̀mí wa pẹ̀lú Ọlọ́run náà kò gbẹ́yìn. A rí pé ní ayé tí a wà yìí pé ọ̀pọ̀lọpọ̀ ò ní sùúrù mọ́, bí kò ṣe pé ohun gbogbo tí a fẹ́ ní kánmọ́kánmọ́ òun la fẹ́. Ní ọ̀pọ̀lọpọ̀ fi ń gba ọ̀nà ìwúrú láti kó ọrọ̀ jọ, nítorí pé irú rọrùn bẹ́ẹ̀ ó rọrùn tí í ṣe ọ̀nà ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n lónìí gẹ́gẹ́ bí àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run,
kò yẹ kí a darapọ̀ mọ́ àwọn tí inú ayé. Nínú ibi kíkà wa lónìí, Paul àpọ́stélì tan ìmọ́lẹ̀ sí òtítọ́ wípé òun kò lè ṣe ohun tí òun bá fẹ́ láti ṣe nítorí tí ẹ̀ṣẹ̀ ń borí rẹ̀ láti máa ṣe ibi. A rí wípé Paul, ẹni tí à ń wò gẹ́gẹ́ bí àríkọ́ṣe, ó fẹ́nu ara rẹ̀ jẹ́wọ́ wípé ohun tóun fẹ́ kọ́ ni òun ṣe, èyí tóun kò fẹ́ ṣe ló bára rẹ̀ tó ṣe. Kí ló túmọ̀ sí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ẹran ara máa borí ẹ̀mí bí a ò bá kíyèsí. Ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì láṣubú tán sínú ẹ̀ṣẹ̀, àwa máa sunkún. Kí nìdí? Ánimọ̀dẹ̀ ti sọ pé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́, yálà òpùrọ́ tàbí olè àbí àgbèrè àbí ìbọ̀rìṣà. A ní bó ti bọ́ lọ́run dá máa jẹun pé mi ò ní ṣe mọ́, ṣé kí ni bá, ṣùgbọ́n ṣe kí ni, ó ti ṣe tán. Irú ẹ̀ ní Paul sọ níyìí pé ohun tóun kò fẹ́ lòun ṣe. Ohun tí èyí sọ fún wa ni pé ọ̀nà láti dẹ́ṣẹ̀ rọrùn púpọ̀. Láti ṣe kí ni? Ọ̀nà láti dẹ́ṣẹ̀ rọrùn púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ kódà àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n máa dẹ́ṣẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wà tí wọ́n kò mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ni. Pàápàá òun ni irọ́, àgàbàgebè. A ti ṣe náà ní ẹ̀, mo kàn sọ ni pé ṣèbí kàkàn ṣáfi ranra wa lọ́wọ́ ni. Lójú Ọlọ́run kí ló dẹ̀ jẹ́? Ẹ̀ṣẹ̀ ni. Ẹ jẹ́ n pàkíyèsí wa sí ohun kan. Ó ní pé wọ́n ní dádì dẹ̀ wà nílé o. A sọ fún àwọn ọmọ pé ẹ wo bẹ́nikẹ́ni bá béèrè mi ẹ ṣe kí ni? Ẹ sọ pé mi ò sílé. Kí ló kọ́ ọmọ? Ó kọ́ ọmọ ní irọ́. Kí ni dádì náà ṣe? Ó dẹ́ṣẹ̀. Lójú ara rẹ̀, òun fi ṣe bóyá láti gbé ara ìkan máa bí láti sinmi. Ṣe rí pé ohun tó rọrùn ni, kì í ṣe ohun tó dáa. Hallelujah. Àwọn tí wọ́n fẹ́ rìn ní ọ̀nà ìrọ̀rùn kò tí ì ṣetán fún gbígbé ìgbé ayé ojúlówó kìrìsìtẹ́nì. Ẹ jẹ́ kí a lọ sínú ìbéèrè wa láì fi àkókò ṣòfò ní pápápá. Ẹ já wo ìbéèrè àkọ́kọ́, apá méjì ni ó pín sí. Apá A, ní òye rẹ sọ ohun tí gbígbé ìgbé ayé kìrìsìtẹ́nì ní ọ̀nà ìrọ̀rùn túmọ̀ sí gẹ́gẹ́ bí a ti ṣe àlàyé rẹ̀ nínú ìfáàrà wa. Ẹ ṣe atọ́kùn. Nínú ìfáàrà yẹn gbogbo rẹ̀ ti jẹyọ jáde. Ó jẹ́ ọ̀nà tó jẹ́ wípé ó rọrùn fún ènìyàn láti máa ṣe bí ẹ̀ṣẹ̀ rọrùn fún ènìyàn láti máa ṣe. So wọ́n fi yé wa níbi tí a kà yẹn ní pàtàkì jùlọ nínú ìfáàrà yẹn ni wípé ohun tí èyí ń sọ fún wa ni pé ọ̀nà láti dẹ́ṣẹ̀ rọrùn púpọ̀. Ọ̀nà láti dẹ́ṣẹ̀ ó rọrùn púpọ̀ bí irọ́ pípa, olè jíjà, àgbèrè. Wọ́n á ṣe pé ẹja kan ṣe díẹ̀, tá a bá ṣe díẹ̀ Ọlọ́run á tún dáríjì wá. Ẹja ṣe kò sí nǹkan tó wà ńbẹ̀ ká kàn tọ́ọ̀ṣì tá a bá ti ṣe ìbò parí náà nìyẹn. Ó jẹ́ nǹkan tí inú Ọlọ́run kò dùn sí. Tá a bá wo inú ìwé Hébérù orí 12 apá kejì ẹ sọ fún wa wípé ó ní ẹ̀ṣẹ̀ tó dùn mọ́ wa tó rọrùn. Ó ní àwọn nǹkan tí wọ́n tọ́ka sí níbí yìí. Ṣé gan-an. A rí pé àwọn dádì wa ti kó ìbéèrè méjèèjì náà ti dáhùn àṣà sí náà ti sọ. Èyí tí apá ìgbésẹ̀ tó tọ́ka sí kí o sì jíròrò àwọn ohun tí ó rọ̀ mọ́ ọ̀nà ìrọ̀rùn nínú ìgbé ayé kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí ó ṣe farahàn nínú ìjọ Ọlọ́run lónìí. Òun ni wọ́n ti sọ yẹn. Pàápàá ọ̀pọ̀lọpọ̀ là ń jalè nípasẹ̀ ọrẹ dídá, nípasẹ̀ ìdámẹ́wàá. A ní ẹ̀ ṣèbí àlùfáà lónìí. Lọ́wọ́ lójú ọ̀pọ̀lọpọ̀ ń rò pé àlùfáà ni. Ẹ jẹ́ kí a kíyèsí ara wa ọ̀nà tó rọrùn fáwọn ènìyàn láti máa ṣe nínú ìjọ, pàápàá irọ́ pípa. Ìbéèrè kejì ni pé báwo ni a ṣe lè rí eléyìí sí nígbà tí kì í ṣe èrò Kristi tàbí ti àwọn àpọ́sítélì? Ka Iṣẹ́ Àpọ́sítélì orí 20 ẹsẹ̀ 29 dé ẹsẹ̀ 30. Ìwé Tímótì kejì orí 4 ẹsẹ̀ 3 sí 4. Báwo ni a ṣe lè rí eléyìí sí nígbà tí kì í ṣe èrò Kristi tàbí ti àwọn àpọ́sítélì? Ẹ jẹ́ ká ka bẹ̀rẹ̀ ká sáré dáhùn rẹ̀. Acts of Apostles chapter 20, 29 to 30. 2 Timothy chapter 4, 3 to 5. Iṣẹ́ àwọn àpọ́sítélì orí 20. Yes, sir. Ó kà báyìí pé nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi ìkòkò búburú yóò wọ àárín yín. Ìkòkò búburú yóò wọ àárín yín. Ní àìdá àgbòsí. Ní àìdá àgbòsí. Àti láàrin ẹ̀yin tìkára yín bí àwọn ènìyàn yóò dìde tí wọ́n sì máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn ara wọn. Ẹ wá rí pé kì í ṣe èrò Kristi láti ké ka ṣubú sínú ẹ̀ṣẹ̀ bí kò ṣe àwọn ìkòkò
tí ó ti darapọ̀ máa gbọ́ Ọlọ́run. A dẹ̀ láti kíyèsí ara láti lè dá àwọn ìkókò mọ̀ kó má bàa pa àwọn ọmọ Ọlọ́run lára. Ẹ ṣé. Ìbéèrè kẹta ni pé jíròrò lórí bí ìgbé ayé ẹni ọ̀nà ìrọ̀rùn ṣe di ìpinnu Ọlọ́run lọ́wọ́, bó ṣe dí ìpinnu Ọlọ́run lọ́wọ́ nínú ìgbé ayé àwọn Kristẹni. Báwo ni ọ̀nà ìrọ̀rùn ṣe dí ìpinnu Ọlọ́run lọ́wọ́ nínú ayé àwa Kristẹni? Ìwé Tímótì kejì orí ìkẹrin ẹsẹ̀ kẹwàá ṣe àfiwé rẹ̀ pẹ̀lú ìwé Jòhánù kìíní orí kejì ẹsẹ̀ ìkàdógún. Tímótì kejì orí kẹrin ẹsẹ̀ kẹwàá ó kà báyìí pé nítorí Dẹ́mà ti kọ̀ mí sílẹ̀ nítorí ó ń fẹ́ ayé ìsinsìnyí ó sì ń lọ sí Tẹsalóníkà, Kreskeni sí Galatia, Títù sí Damatia. Ìbéèrè wa ni pé kó jíròrò lórí ìgbé ayé ni ọ̀nà ìrọ̀rùn ṣe dí ìpinnu Ọlọ́run lọ́wọ́ nínú ìgbé ayé àwọn Kristẹni. Báwo ló ṣe dí ìpinnu Ọlọ́run lọ́wọ́? Báwo ló ṣe dí ìpinnu Ọlọ́run ní ìbéèrè kẹta yẹn? Ìbéèrè kẹta yẹn ó dí ìpinnu Ọlọ́run lọ́wọ́ nínú ìgbé ayé àwa Kristẹni ní ọ̀nà àkọ́kọ́. A rí wípé bí ènìyàn bá kọ Ọlọ́run sílẹ̀, bí Paul apostoli ṣe ṣàlàyé nípa ti Dímà, ó kọ ìfẹ́ Ọlọ́run sílẹ̀, ó kọ ìrìn àjò wọn pẹ̀lú Paul, ó kọ sílẹ̀. Now ìyẹn jẹ́ ọ̀nà àkọ́kọ́ tí èèyàn bá kọ Ọlọ́run sílẹ̀, ó lè jẹ́ ìpinnu Ọlọ́run, ó lè dí lọ́wọ́ lórí ayé ni. Now tá bá wo First John yẹn náà, ó jẹ́ kó yé wa pé fífẹ́ràn ayé àti gbogbo ìfẹ́kúfẹ́ ayé àti ìfẹ́ inú rẹ̀ ó di ìpinnu Ọlọ́run lọ́wọ́. Ẹ ṣé dádì wa, àwa náà mọ̀ ẹ bá wa yé àwọn ọ̀dọ́ wa lónìí nítorí ìfẹ́kúfẹ́ ayé wọ́n sá kúrò ní ìjọ, wọ́n lọ gbọ̀nìyàn láti kọ́lé láti ralẹ̀. A ò ní jẹ̀bi ní orúkọ Jésù. Ìbéèrè tó kẹ̀ sọ pé jíròrò lórí ipa tí ìkó ara ẹni ní ìjánu Kristẹni kó nínú fi òpin sí kí Kristẹni máa gbé ìgbé ayé ìrọ̀rùn. Bá a dáhùn béèrè yẹn. Àtàbáwo ìbéèrè yẹn, a rí wípé kíkó ara ẹni ní ìjánu èyí ṣe pàtàkì gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ó jẹ́ ohun tí onígbàgbọ́ nílò láti máa ṣe kí a lè bá borí gbogbo àwọn àṣìṣe bí ẹ̀ṣẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣe àfikún. A lè máa kóra wa ní ìjánu gẹ́gẹ́ bí onígbàgbọ́ nípa ọ̀rọ̀ sísọ wa, so that ọ̀rọ̀ sísọ wa téèyàn bá ti ń sọ̀rọ̀ jù ń gbà mí, èèyàn máa ń sọ nǹkan míì tó máa lead ohun tó yẹ kó sọ á jáde lẹ́nu rẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀. A gbọ́dọ̀ rí pé à ń kó ara wa ní ìjánu. But mo tún ṣàkíyèsí níbi tí wọ́n ní káàkiri ní 1 Corinthians ni wípé wọ́n ní kí a máa pọ́n ara wa lójú nípa ti iṣẹ́ òdodo. Tá bá wo àkókò tá a wà yìí, àkókò lẹ́ǹtì la wà yìí, a gbọ́dọ̀ rí wípé a kó ara wa ní ìjánu. A gbọ́dọ̀ sí ara wa, a gbọ́dọ̀ yára wa sọ́tọ̀ fún Ọlọ́run. Ká kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀, ká kó ara wa ní ìjánu, especially àkókò tá a wà yìí, ká rí pé a jẹ́ mímọ́ sí Ọlọ́run. Ǹjẹ́ ìwọ tilẹ̀ ṣe àkíyèsí àwọn oúnjẹ tí a pè ní oúnjẹ ìrọ̀rùn? Wọ́n jẹ́ oúnjẹ tó máa ń wu ènìyàn láti jẹ, ó sì máa ń rọrùn láti ṣe. Bákan náà ni ó rí fún ìgbé ayé Kristẹni. Àwọn onígbàgbọ́ gbọ́dọ̀ kíyèsí ara nípa irú ìgbé ayé Kristẹni tí kò nà wọ́n ní ìkankan. Bí a bá fẹ́ dàbí Kristi, a ní láti máa kọ́ ara wa ní ìjánu, kí a gbé àgbélébù wa kí a sì máa tọ Ọlọ́run lẹ́yìn. Ẹ jẹ́ ká kọ́ bí a ti ń kọ́ àwọn wa ní ìjánu. Ẹ jẹ́ a gbé àgbélébù wa ká máa tẹ̀ Kristi lẹ́yìn. Ẹ jẹ́ a sá fún ìfẹ́kúfẹ́ ti ayé yìí. Bí ó ti rọrùn tó, òpin rẹ̀ ìparun ni o. A ò ní parun ní orúkọ Jésù. Fún ìrònú, kò sí ohun rere kan tí ó wà lọ́nà ìrọ̀rùn. Kò sí ohun rere kan tí ó wà lọ́nà ìrọ̀rùn bí kò ṣe nípa ìṣubú. Àkọ́sórí wa, ẹ jẹ́ a jọ ka ìwé Tímótì kejì orí ìkẹrin ẹsẹ̀ kẹrin, a ó jọ kà papọ̀. Ó yá o. Wọn yóò sì di etí wọn padà kúrò nínú òtítọ́, wọn yóò sì yí padà sí ìtàn asán. Wọ́n á yí etí wọn padà sí òkú ní òtítọ́, wọ́n á sì padà sínú asán. Èmi àti rẹ, ẹ má ṣe jẹ́ ká ṣe bẹ́ẹ̀. A dúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run lónìí bí a ti gbọ́. Ọ̀nà tó rọrùn jù ní ọ̀nà ẹ̀ṣẹ̀.
ẹ jẹ́ kí a gbàdúrà. A gbé ọ̀gá Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa fún ẹ̀kọ́ bíbélì tòní. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Àmín. Fún wa ní oore ọ̀fẹ́ láti máa kíyèsí ọ̀nà wa àti ọ̀rọ̀ wa nígbà gbogbo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.